mo tún dé wẹ́rẹ́ bí èjì alẹ́ mo dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta o mo dé ẹjẹ́ kólókó máa roko ẹjẹ́ kọ́lọ́nà ó máa yẹ̀nà Dayọ̀ Agbọ́lá yín ọ̀nà tún rèé o a tún ti dé sórí ètò Ṣọ́wọ́nyálètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ sórí ètò. Búbátò Gúndé bàbá ṣeréṣeré ayé jáyé ó sinmi òun la fi wọlé lónìí o ó ní Yorùbá ronú ẹ jẹ́ kí Yorùbá máa ronú ẹ̀yin tiwa ṣe ń gbọ́ wa ketekete ẹ má bínú o ẹ̀rọ wa ṣe bí ẹni ṣe bákan ni ṣùgbọ́n a ti rìsọ́ọ̀fù ẹ̀. mo kí yín káàbọ̀ sórí ètò arábìnrin Ruth Ọláìdé ìyá onípọ̀mọ́ káàkiri Amẹ́ríkà ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyálètò tó ń lọ lọ́wọ́ Alájà Làtífátù Jùmọ̀kẹ́ Yusuf ọlọ́jọ́ ìbí òní ẹ mọ̀mọ́ káàbọ̀ o a kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ a kí yín tológun ẹ kú oríire òní oríire náà ò ní dìbàjẹ́ o ẹ kú ọdún òní àṣèyíṣẹ́ mi ẹ káàbọ̀ sórí ètò. ọmọ parí ọlá Prince òyìnbó olórin ní UK ẹ káàbọ̀ o ẹ kú ẹ̀bọ̀ sórí ètò. Ájì Àtàwà Kálítù Yẹ̀kínì ìyá alásàlátù Maryland ẹ káàbọ̀ o ìyá olóúnjẹ àdídùn ìyá onírẹ́ntàs ẹ mọ̀mọ́ káàbọ̀ báyé ń pè yín tí ìwádìí wa lórí ètò kí ló dé. Esther FM Fakorede Adéwálé ọmọ Ẹdó tó lè fẹ́ Yorùbá Esther ṣó wà pa ẹ káàbọ̀ sórí ètò. Innocent Akwaka òyìnbó olówó òyìnbó tó ń ṣòwò ẹ fowó ránṣẹ́ sí Nàìjíríà wá ní Innocent o
ẹ wá rí Innocent ń bẹ lórí ètò Beatrice Fagbule ẹ káàbọ̀ o tẹ́jọ́ ìwà ẹ káàbọ̀ Níjì Adéyẹlé àrẹ̀kọ̀kẹ́tẹ̀ presence yín ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò wa Black Fem Adé ẹ káàbọ̀ o ṣàlàáfíà lẹ́wà ẹ bá wa kí Latifatu Yusuf ẹ bá wa kí ikú ọdún ó ṣọjọ́ bí lónìí àná ni Valentine ọjọ́ kejì Valentine náà bí àwọn a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ti lóyún lánàá yẹn by November báyìí ká mọ̀ retí ọmọ ni ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò wọ́n ní ẹni tó rí nǹkan he tó fẹ́ kú pẹ̀lú ẹ̀ ọwọ́ ẹni tó ti sọnù ńkọ́ Ebenezer Obey ló ní kí n bẹ́ẹ̀ sọ fún yín. Àgbájọwọ́ máa ní. Wọ́n ló ń gbẹ́rù lórí. Bàbá Miliki Ebenezer Obey àwọn náà sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n lágbájọwọ́ ló gbẹ́rù dórí. Mercy Nnamdi Gbénga Ṣówùmí ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti Dayọ̀ Agbọ́lá rédíò. Onílárí kò sẹ́dá tó mọ̀ọ́lá. Ó tún ṣẹlẹ̀ gan-an lágbára bá mi ẹ̀ṣàmì àṣẹ. Ọ̀pá kan ò péjò Mercy Nnamdi Gbénga ọmọ Ìgbò tó lè fẹ́ Yorùbá ẹ káàbọ̀ sórí ètò Latifatu Jùmọ̀kẹ́ Yusuf ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ kú ọjọ́ bí òní o. Àgbájọwọ́ máa ní. Wọ́n ló ń gbẹ́rù lórí. Àwọn ọmọ wa ẹ máa jẹ́ kó taraka. Tolúlọpẹ́ Akíntọ́lá oníròyìn wa àárọ̀ ẹ mọ̀ kú iṣẹ́ òní ọmọ ọlọ́mọ màmá dára sí mi ẹ ṣé à ń gbádùn yín o ẹ káàbọ̀ sórí ètò. Ebenezer Obey ló wà lórí ètò báyìí o àwọn náà kọrin fún wa lọ́wọ́lọ́wọ́. Ó fẹ́ kú pẹ̀lú ẹ̀ o. Mo rẹ́ni tèmi lórí ètò ẹ bá mi kí Ọlá Adéwọlé Ọlá Adétóyè ló ń jẹ́ báyìí ẹ bá mi kí wọn. Ìyàwó Ọ̀sìnkín ẹlẹ́sẹ̀ Osùn ọmọ wọn l'Oǹdó yes òyìnbó Maryland ẹ bá mi kí Ọlá Adétóyè Ọlá Adéwọlé ẹ káàbọ̀ sórí ètò à ń gbádùn yín. Àgbájọwọ́ máa ní. Àgbájọ ọwọ́ ló ń gbẹ́rù dérí àgbájọ ọwọ́ ni ẹ jẹ́ kájọ fọwọ́ gbé kó lọ sókè
àwọn kan ní nàìjíríà yìí ti gbogbo wa ni àwọn kan ní irọ́ o wọ́n ti pín in tán àwọn kan ní kò máa gbọ́dọ̀ bàjẹ́ àwọn kan ní níbi tó bàjẹ́ dé àwọn kan ní kò síbò mìíràn tí a lè lọ wọ́n láwọn èèyàn wà ní South Africa àwọn èèyàn wà ní Japan wọ́n wà ní Germany àwọn kan wà ní Amẹ́ríkà wọ́n ní ẹjẹ́ àpọ̀wọ́pọ̀ kájọ fi gbé wọ́n wá ní ìwọ àti ta ni ọlọ́run ni ó gbà wá àwọn ọmọ nàìjà kò síbi tó dàbí ilé o àjò òdùn kó dídára ọmọ rè lè wò ó ilé náà làbọ̀ sí mi oko ẹjẹ́ àjọwọ́ gbé nàìjíríà ń ga. ojúṣe lẹ́gàn lágbára bá mi ó ṣàmìíràn ṣe. ìgbà tá a wọlé sórí ètò orin Mátògúndé la fi wọlé ṣùgbọ́n ọ̀pọ̀ nù wa ò gbọ́ nítorí ìdí èyí a tún fẹ́ pe bàbá wa olóògbé Ògúndé tó ṣe fíìmù Jáyésinmi fíìmù ayé afẹ́kẹ́ tún wọlé wọ́n sọ fún wa pé Yorùbá ẹ jẹ́ á ronú. Málámálá ó máa bójú ọ̀run òkùnkùn ló ṣe wọlé ẹ̀mú ní ẹ̀ẹ́rẹ́ yìí. Kíni dé sí Yorùbá wò ọmọ aláyé? Kíni ṣẹlẹ̀ sí Yorùbá wò ọmọ Oòduà o? Mátògúndé lélẹ́yìí o ọ̀pọ̀ nù ọmọ pé bàbá ń kọrin bí bàbá ṣe ń kọrin ló ṣeré ìtàgé lóyè tún ṣe pásítọ̀ ẹ má jò yà yín lẹ́nu Yorùbá ni multi talent. Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́ láti Dayọ̀ Agbọ́lá rédíò tó kalẹ̀ sí Baltimore ní Maryland. ẹ̀yin èèyàn wá Nàìjà a mọ̀ pé ẹ ti wà láago 7 alẹ́ ti ń lẹ́ ṣùgbọ́n ẹ máa bá a bá lọ. ẹ̀yin ti UK aago 6 lẹ wà báyìí ẹ máa bá a bá lọ. ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ wà ní Houston a mọ̀ pé aago 12 lẹ́sùn wà báyìí ẹjọ́ ìwà o ẹjọ́ àjọ máa bá lọ. Ṣọ́wọ́nyá lètò ètò ní Ṣọ́wọ́nyá. ọ̀pọ̀ nù yín ò mélé yìí Danfo driver lápẹ́lẹ́ yìí by Mad Melon Efrebo you go wound you. Adéyẹmí Adéníkẹ́ Arámidé ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò
Ṣọ́wọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́ o eléyìí ní Efrabọ̀. ọ̀pọ̀ nù wa la rántí orin yìí bẹ̀tà máa rántí Dafo Driver. Àyàmá Dafo Driver sọ àwọn náà ni wọ́n kọ Efrabọ̀ you go wound o. wọ́n ní má wo ojú Uche ò ṣe é wò. Alágbàdo. ẹ̀yin tẹ́ wà lẹ́nu iṣẹ́ ẹ mà kú iṣẹ́ ṣeṣẹ́ ń gbomi mu ẹ pẹ̀lẹ́ ṣé kò rẹ́ra ẹ máa jó díẹ̀ ẹ má jẹ́ sọ bá sọ orí yín o. ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ múra àti lọ síbi iṣẹ́ ẹ̀rọ ọmọ ẹ̀tẹ́ wọṣẹ́ láago mẹ́ta ẹ máa bá fetí gbórin yìí ẹ lè pé ẹsẹ̀ tí ibi iṣẹ́ dé náà ní tẹ́ ẹ̀ rẹ́sìtì gbogbo wa lètò yìí wà fún. Táyọ̀ Agbọ́lá lórúkọ tèmi o. Ètò Ṣọ́wọ́nyá lètò ètò ní Ṣọ́wọ́nyá ẹ máa ń jọ yẹn lọ́jọ́. Dafo Driver sọ. ọ̀pọ̀ ọdún yóò mọ̀ báyẹn ń jórin yẹn. Paul Karami ẹ mọ̀ káàbọ̀ sórí ètò òyìnbó oní piano òyìnbó oní keyboard ṣàlàáfíà ni ìyàwó ńkọ́ àtàwọn ọmọ ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lètò láti Táyọ̀ Agbọ́lá rédíò. Bẹ́ẹ̀ bá ṣe ń wò wá lọ́wọ́ báyìí lẹ́ máa wò lórí YouTube. Bákan náà ẹ download application wa ẹ máa gbogbo àwọn ètò tá a ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó wà bẹ́ẹ̀. Kódà ẹ máa gbọ́ rédíò wa straight away. Ó dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ lọ sí dayoagbola.com/radio ni ẹ lọ síbẹ̀ ẹ máa bá gbogbo ẹ̀. Ayọ̀túndé Ayọ̀dìran mọ́nà mi ẹ káàbọ̀ o. Ẹ bá mi kí Alhaja Latifa Yusuf àwọn láyọjọ́ òbí lónìí ẹ bá mi kí wọn. Ọláyẹ̀ǹdé orí òkè ẹ káàbọ̀ sà ẹ kú gbà gbogbo àwọn ẹ̀jọ́ yìí o ẹ ṣé. I know that you sorrow. My fellows from the window. Wanting plans for your window. My plans for your window. Yeah, my lord. Wanting plans for your window. Oh. She go on there. Say what? She go good. Say what? She go good. Say what? I said it out the right back. You go to the shield, my brother make you went down. Mad Melon àti Monte Black àwọn náà kọ eléyìí Dafo Driver remix ẹ̀ lélẹ́yìí. I know that you sorrow. Efrabọ̀ má lọ ṣe léṣe o. A mọ̀ pé Alhaja náà ṣọjọ́ bí ṣùgbọ́n orin eléyìí tá a play orin ọpẹ́ ni ẹ máa gbọ́. Orin ọpẹ́ lélẹ́yìí látọ̀dọ̀ Faith Praise orin ọpẹ́ ẹ jẹ́ àjọjò.
Latifa Yusuf òní lọ́jọ́ tọ́lọ́run ti pèsè àmọ́ yọ̀ọ́nù rẹ̀ ní o ṣé ayùkà hit ní ká ti pàdé ni àbí lọ́rẹ́ lobsa àbọ̀dọ̀ yẹ onípọ̀mọ́ la ti fẹ́ dálẹ̀ àyè pọ̀ o. Blessing Blebo Ochioma ẹ káàbọ̀ sórí ètò Kànmí Sam Tuyi ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ ṣọwọ́ ń yá lẹ́tò ètò ní ṣọwọ́ ń yá ẹ̀yin lá máa bá o àwa náà lá máa wá ẹ káàbọ̀ sórí ètò ẹ bá wa kí Alhaja Latifa Jùmọ̀kẹ́ Yusuf kú ọjọ́ ìbí a sọ fún yín pé ẹ̀yin tọ́jọ́ bí yín bá ti wà tẹ́ẹ̀ tí ì ṣe ẹ jẹ́ ká máa mọ̀ ẹ ṣe. Òní lọ́jọ́ t'Olúwa ti ṣe a ó máa yọ̀ nínú rẹ̀ ni aṣọ ọdún lánàá lábúrò sí ewu kankan àforíko àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òní lọ́jọ́ ayọ̀ náà tó yẹ ká máa yọ̀ ká máa jó mo sì máa play orin ọjọ́ bí o ṣùgbọ́n àsìkò tí ì tó mò ń bọ̀ n ò tí ì dé. Bí ẹ ṣe ń wò wá tí ẹ ń gbọ́ wa ẹ lè ṣe wá lóore kan ẹ lọ sísàlẹ̀ wọ́ọ̀lù tẹ́ tí wò wá yìí lábẹ́ fídíò yẹn kẹ́ẹ̀tẹ̀ ṣí à ń bẹ̀ ẹ jẹ́ kí àwọn Facebook fan yín ẹ jẹ́ ká rí ohun tá à ń ṣe ẹ bá wa share rẹ̀ ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni. Àfọlákẹ́mi Pópóọlá ìyá ti Àníbàdàn ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà àwọn ìyá immigration àwọn ìyá correctional officer ẹ káàbọ̀ Brahman Sheriff ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi dandan àwọn ti UK bàbá tìrẹ bàbá tiwọn bàbá tiwa bàbá tiyín bàbá tèmi ẹ káàbọ̀ sórí ètò Ṣọlá Ògúnṣọlá Ọlárẹ̀wájú ẹ kú àbọ̀ sórí ètò gbogbo yín tí mò ń kí káàbọ̀ sórí ètò ẹ bá mi kí Alhaja Latifa Jùmọ̀kẹ́ Yusuf pé wọ́n kú ọdún òní o òní lọ́jọ́ bẹ́ẹ̀dẹ̀ wọn.
Nígbà Wálé Ọlọ́lá bá sọ pé àbúrò pẹ̀lẹ́ wọ́n ní ẹ tó mọjọ́ kan jù ní lọ náà ẹ̀gbẹ́ ẹni náà ni má wọ́rì ńlé ọmọ ṣebí máàcì ní tiẹ̀ tèmi July àjọ wà lẹ́nu ẹ̀ náà ni ọmọ wọn ládigidi alágídí. Sàlámì Adéolú ọkọ Júmì ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ẹ kú bẹ́ẹ̀dẹ̀ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ pè wá àbínú sí o ẹ lè sẹ́ndì chicken tèmi náà láìpẹ́ o n ó gbà á ẹ káàbọ̀ sórí ètò. Ṣọwọ́ yá lẹ́tò tó lọ lọ́wọ́ o ṣọwọ́ yá wọ́n ní o má ṣe gìràgìrà sí mi olórin wo ló sọ bẹ́ẹ̀ olórin wo ló wí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rántí. You better mind yourself, mind yourself. Wálé Ọlọ́lá nóòdù gìràgìrà fún mi o. Ọ̀rẹ́ mi máa pé 50 láìpẹ́ o fẹ́ disclose ẹ̀ mo ti disclose ẹ̀ mo lẹ́nu Adéwálé Ọlọ́lá ó máa pé 50 ní March láìpẹ́ jìnnà ẹ máa retí tiwa náà nóòdù gìràgìrà sí mi. I dey look, I no talk. I dey take, I no talk. Spray your mouth anyhow. Ṣó ń gbọ́ Adéwálé Ọlọ́lá? Ọkọ fún mi lówó. Ìyàwó rẹ̀ ń kọ́. You dey demon like a kung fu.
So, mind yourself. Mind yourself. No do gra for me. Mojísọ́lá Omíyalé Kẹ́mi, ẹ káàbọ̀ sórí ètò. Ṣàlàáfíà lẹ́wà. Ẹ ṣeun tẹ́ ẹgbẹ́ ń wá. Ó máa deep lónìí. Ìbéèrè tí mo fẹ́ mú sóde ó sì wà nípamọ́. Aago kan kọjá ìṣẹ́jú 23 báyìí. A sì ní wákàtí kan gbáko lórí ètò yìí. Ẹ káàbọ̀ sórí ètò. Kukubo rédíò say you be carpenter. Ẹ jọ̀wọ́ o, Mr. Ìṣókúnlé. Èmi mo ti wọ̀n jù lẹ́lọ́ má ṣe gbàgbà sí mi. Rónkẹ́ Àlàbí Lucas, ẹ mà káàbọ̀ sórí ètò. Ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́. Wàláhì tàláhì ẹ tí mísì ohunkóhun. Ṣùgbọ́n ìwọ̀n bá tẹ́ mísì náà, ẹ download application wa. Ẹ lọ sórí podcast. Ẹ lọ síbẹ̀, ẹ máa rí wò, ẹ máa rí gbọ́. Òyìnbó ti ṣayé dẹ̀rọ̀ o. Dayọ̀ Agbọ́lá rédíò náà ni. Ẹ máa enjoy ẹ lọ. Lékè Levite ló kọrin lọ́wọ́lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè nítorí Latifat Yusuf tó ń ṣọjọ́ ìbí ẹ̀ lónìí. Ìyá Faridat, ẹ kú oríire o. Ìyá Onímẹ̀ríkẹ́, ẹ fẹ́ ra àwọn tẹ́ ẹ máa ṣara lọ́ṣọ̀ọ́ ni, àwọn ìpara, àwọn ọṣẹ. Mẹ̀ríkẹ́, ẹ kàn sí Alájà Latifat o. Lóòótọ́ wọn ti sanwó kéde. Ẹ kàn sí wọn, mo wà pé wọ́n á rí mi lẹ́yìn ìsìn, wọ́n á fún mi lówó kéde wọn. Ẹ kàn sí wọn, Baltimore náà wà, ọlọ́jọ́ bí òní. Lámọ̀ rí mo jù ẹ lọ. Wálé Ọlọ́lá ṣò ń gbọ́. Ó ní lámọ̀ rí mo jù ẹ lọ, ọ̀rọ̀ ní bẹ́ẹ̀. N ò bú ọ Adéwálé Ọlọ́lá, mo kàn sọ pé o lágídí ni. Bọ̀dá àgbàyà alágídí. A gbọ́dọ̀ máa búyàn lórí ètò, mi ò bú ẹ o.
Ẹ mọ̀ káàbọ̀ sórí ètò arábìnrin Oyèwọlé ọmọlẹ́wà Tèmítọ́pẹ́ Mary Mate ìyá onígèlè tán ti wé síbẹ̀ bẹ́ẹ̀ náà ṣe alága àdúró alága ànàró ẹ kàn sí wọn èèyàn rí wa lẹ́yìn ìsìn màá fún yín nọ́mbà wọn lẹ́yìn ètò àwọn náà ò tí ì sanwó òkéde tán bá ti sanwó màá gbé nọ́mbà wọn jáde tán bá ti sanwó ẹ̀wọ̀n tí ì sanwó báyìí ṣùgbọ́n wọ́n ń ṣe alága àdúró alága ànàró wọ́n yìí ń ta gèlè. Ọlọ́lá Adéwálé ó tún ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ó ní mo láàkì obìnrin púpọ̀ obìnrin ló bí mi obìnrin nìyá mi obìnrin làwọn àǹtí mi obìnrin làwọn àbúrò mi obìnrin sì lọ́wọ́ ọmọ mi náà nígbà tí n ṣe géè sọ́kùnrin lọ́wọ́ ayẹ kí n láàkì tí ìbá tún wá láàkì obìnrin n ò ṣe géè o n ò ṣe géè obìnrin mọ láàkì wọn láàkì ọkùnrin ẹsẹ. Babalọlá Olúwabùnmi ẹ káàbọ̀ sórí ètò Ìlẹ̀pa Ṣáńdì lọ́mọ ọmọ pòfẹ́sọ̀ Rákàtàgbá màmá àyànfẹ́ ẹ káàbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà Amaka Doris welcome to the show orí ètò Ṣọ́wọ́nyá la wà ní Dayọ̀ Agbọ́lá rédíò ètò kalẹ̀ sí Baltimore ní Maryland ẹ káàbọ̀ sórí ètò Gloria Shuaibu ẹ màmá kúrin o ẹ káàbọ̀ welcome to the show à ń gbádùn yín lórí Facebook ẹ ṣé gan ni Yẹmí ẹ káàbọ̀ o ṣàlàáfíà lẹ́wà ẹ káàbọ̀ sórí ètò mo recognize presence yín Àjàyí Olúwaṣeun Philip ẹ kú ojoojúmọ́ ẹ káàbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá ètò tó ń lọ lọ́wọ́ ní Ṣọ́wọ́nyá lékè lẹ́bà tí yín òun náà ló ń kọrin lọ́wọ́ ẹja máa enjoy ẹ̀ lọ ìpàdé ajá ògbúdọ̀ bẹ́kùn ní bùbá. Ó ti dé wọn ó dẹ̀ ti mọ́ wọn lára. Ẹ má ṣe gbé òye lé wọn o wọn ò dáa. Abraham Ògúnmọ́lá ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò àwọn awo tèmi láti OAU
màá máa sọ màá ní ẹni tí ò bá lọ sí OAU kò tí ì reléèwé o ọba àwọn yunifásitì OAU Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ẹni tí ò bá lọ síléèwé òun kò tí ì reléèwé Abraham Ògúnmọ́lá ẹ káàbọ̀ o ẹ káàbọ̀ sórí ètò. Káfíńdà oríṣà ọ̀nà jíjì orí ìlú ọ̀gbìn wa. Ọmọdé ni wọ́n mọ̀ láyà akẹ́kọ̀ọ́ jẹ́. Ọmọdé ni wọ́n. A mọ̀ pé lánàá ẹ ráyè bá wa sọ̀rọ̀ dáadáa ẹ ráyè enjoy wa nẹ́tíwọ́ọ̀kì fọ́ńbù ṣùgbọ́n lónìí àwa gan ti lọ double cross ẹ̀ kò dàbí nepa o ọwọ́ ti bá a. Ọmọ ibi àtọ́jọ́ lẹ́dà sí ṣe kó ló ṣàyà wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bínú bá bí mi, kò lè bínú falẹ̀ tàyà. Bínú bá bí mi, seriously, kò lè bínú falẹ̀ tàyà. Ìyàwó gbogbo wa lò ó. Ìyàwó tó kó pàdé tó torí ẹ̀rọ kan fi. Tó kó wá lè tó torí ẹ̀rọ kan. Ìfẹ́ olúwa tolúwa ní Anis ẹ mọ̀ káàbọ̀ sórí ètò a ní ẹ̀yin èèyàn ẹ lè máa pè wá sórí ètò fóònù nọ́mbà tẹ́ máa pè wá sí náà ní 443 410 2427 443 410 2427 ẹ pè wá sórí ètò kẹ́ ẹ dá sẹ́tọ̀ yìí ká mọ̀ bá ẹ ṣe ń enjoy ẹ̀ sí. Ọkùnrin wa tóbi sí tó bá rí ọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀gbọ̀dọ̀ orí àga òní náírà. Ọlọ́jà alẹ́ orí àga òní náírà. Àtàrẹ ẹ̀jẹ̀ tó wá sí ẹ̀jẹ̀ tó wá gbọdọ̀ ọ̀gbọ̀n máa ṣàtọ́jú. Ẹ má bínú sí mi ẹ rí i pé mo kàn kán lẹ̀ nígbà tá a bá parí ètò mo máa ń fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wá ṣùgbọ́n ìgbà míì Facebook á ti kó àwọn orúkọ yẹn lọ àwa jágbọ́n pé ká mọ̀ kọ́lẹ̀ á lè appreciate ẹ̀yin èèyàn tẹ́ ẹ wá. Ẹ káàbọ̀ sórí ètò Mr. Shaibu Olúwafẹ́mi Táíwò Bàbá Túndé Bàbá Esther ẹ káàbọ̀ sórí ètò òyìnbó onífọ́tò bọ́n ṣe ń ya fọ́tò náà ṣe fídíò bẹ́ẹ̀ náà ṣe díje ẹ rí mi lẹ́yìn sí o kẹjá gbórúkọ iléeṣẹ́ yín jáde àmọ́ orúkọ iléeṣẹ́ yín ṣùgbọ́n àní dá torí pé ẹ̀ tí ì sanwó kéde ẹ káàbọ̀ sórí ètò Angela Ingemanze ẹ kú àbọ̀ sórí ètò Aládé Olúwaṣeun ẹ káàbọ̀ Rachel Tóyìn Abọ́lárìn ẹ káàbọ̀ o ṣàlàáfíà lẹ́wà Exhibit Carry ẹ kú àbọ̀ ẹ̀gbọ́n wa Fádà Ẹ̀rọ Ìdòwú Fẹ́mi Banks bàbá ọlọ́wọ́ ọdán ọlọ́wọ́ gìtá ẹnjìníà tó mòye ẹ káàbọ̀ sórí ètò ẹ wá polongo bísínẹ́sì yín o ọkù Fẹ́mi à ń retí yín Lékè Levite olóńlọ lọ́wọ́.
By special request látọ̀dọ̀ ọ̀rẹ́ mi alágídí ọmọ arigidi Adéwálé Ọlọ́lá ó ní ká ju Zombi bàbá 70 abàmì ẹ̀dá Fẹlá Adékúnlé Kútì ó ní ká jù yẹn síta Zombi ó náà rèé o Zombi. Ṣe ń gbọ́ orin Fẹlá Adékúnlé Kútì Zombi ẹ máa bá mi kí Alájà Làtífá Yusuf kú ọjọ́ ìbí ẹ òkú ewu ọjọ́ ìbí rẹ ọjọ́ ìbí tó ń ṣe lónìí ìyá Onímẹ̀ríkè ẹ kú ọjọ́ ìbí òní. Ẹniọlá Akínláyọ̀ Ẹniọlá Akínláyọ̀ ní aṣáàmọ́ pè lọ́jọ́ kan ẹ káàbọ̀ sórí ètò bàbá Gbọ́láhàn ọkọ Bímpé ẹ kú múra bẹ́ẹ̀ ni ọmọ tá a fẹ́ ṣe ní April ó máa latọ́bọ̀gì ó máa faláńtà dání ó máa kọjá be careful ẹ kú múra ẹ káàbọ̀ sórí ètò bóò ní ṣọwọ́ ń yá ẹ pẹ̀lẹ́ ẹ sì kú ìtọ́jú ìyá onípọ̀mọ́ o. Zombi ló lọ lọ́wọ́ by special request from Wálé Ọlọ́lá Zombi the time is 1:53. We have some 7 minutes to 2 o'clock. We have 37 minutes to the end of this program. Ẹ̀ẹ́dẹ́ bá yìí ń jọ ìwà a ṣì wà lórí ètò a sì ní ìṣẹ́jú 37 ká tó parí ètò yìí Ògidì Yorùbá lẹ́gbọ́n yẹn.
bàbá nìyẹn Dinobu ẹ káàbọ̀ sórí ètò òyìnbó ọlọ́wọ́ ọdán àwọn keyboardist tó mòye nìyẹn o bàbá ọlọ́wọ́ ọdán mo ní ẹ wá sanwó advertisement kágbé yín jáde ẹ̀gbọ́n ẹ yọjú ó dá o àmọ̀ retí yín lẹ́yìn ètò Dinobu ẹ káàbọ̀ sórí ètò Odùmúyìwá Ọpẹ́yẹmí you are welcome to the show ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ láti Dayo Agboola rédíò zombie special request látọ̀dọ̀ Wálé Ọlọ́lá. Abídèmí Àjọkẹ́ Akínọlá BH Abídèmí Àjọkẹ́ Akínọlá BH èmi ò ní pé BH yẹn tán o ó yé mi ó yé ẹ káàbọ̀ sórí ètò Gloria Shuaibu ẹ má mà bínú ẹ má go on strike o a máa wá jáde lórí YouTube ní ní sùúrù kẹ ẹ gbọ́ àwọn tó bá yẹ pé a máa wá jáde lórí YouTube yẹn a máa ń take time láti wá wọn jáde ṣùgbọ́n àwọn tá a ti nílẹ̀ ó máa ń easy fún wa láti mú so ẹ bá ní sùúrù àbàyìn ṣe ẹ má go on strike o ṣáàṣù ló fẹ́ strike ni àbí listener ẹ má strike o. Agboola Yétúndé ẹ káàbọ̀ sórí ètò báwo lójú ọjọ́ ṣe rí ẹ pẹ̀lẹ́. Gloria Shuaibu ẹ bá mi tún táìtù kìíní yẹn pé ó ti sá lọ kúrò lórí screen orin tẹ́ request fún yẹn ẹ bá mi tún sọ táìtù ẹ̀ again ẹ má bínú ẹ ṣé. One more time, everybody. Yege by Meshua featuring Oríṣẹ́fúnmi ẹ má wọrí ó máa wọlé láìpẹ́. This one is specially for the birthday girl. Hey, orin birthday yín ẹ̀ rèé o. Rónkẹ́ Ọ̀tẹ́gbẹ̀yẹ Grace ẹ káàbọ̀ sórí ètò ọjọ́ tá à ń ṣètò fún yín fún bẹ́ẹ̀dẹ̀ yín ẹ yọjú sórí ètò ẹ̀yin àti Mrs. Arẹ́gbẹ́ṣọlá
a ṣètò fún yín akíyín fún ti bẹ́ẹ̀ dé lónìí náà ẹ káàbọ̀ ohun tẹ́ tiẹ̀ bá à ń ṣètò fẹ́nìkan lọ́wọ́ náà ni bá a kí àlàájá Latifat Yusuf ẹ bá wa kí wọn kú bẹ́ẹ̀ dé onílọ́jọ́ bí wọn torí ẹ̀ láṣẹ pílẹ̀ orin eléyìí fún wọn. Sisi Ewatomi Adé ẹ mọ̀ káàbọ̀ sórí ètò ṣọwọ́ yálẹ̀tò tó ń lọ lọ́wọ́ adé ń kí ọlọ́jọ́ bí òní náà ni o Ẹ̀ẹ́dẹ́gbẹ́gbọ́lá rédíò náà lẹ́wà ẹ káàbọ̀ sórí ètò gbogbo ọdún àná ò tí kú lára ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé red wine náà mu kí ni red wine níye fún yín ẹ jẹ́ gbọ́ torí ẹ̀yin ọlọ́dún àná ọdún red lẹ́ṣẹ̀ lánàá ọdún valentine red wine. This is red wine by the Beatles.
nítorí Gloria Shuaib yẹgẹyẹ rèé o. Gloria Shuaib ṣé kò sí strike mọ́ yẹgẹyẹ rèé o. Yege lèmi ń gbà o wọ́n ní yege. Kò sédè tán làwọn ò gbọ́ yege. Adéọlá Ṣèyí Agboola ẹ káàbọ̀ sórí ètò. Ìyìn ńkọ́ o ọ̀rẹ́ ńkọ́ ṣàlàáfíà ní everybody wà ẹ kú ìgbádùn. Ṣọwọ́ ń yálètò tó ń lọ lọ́wọ́ o. Ẹ káàbọ̀ ìyálòde Kẹ́mi Pópóọlá Àǹgò. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọwọ́ ń yálètò. Ẹ lọ dáńlóòdù Dayọ̀ Agboola rédíò application. Kẹ́lì enjoy àwọn tá a ti ṣe kó tó di pé ẹ bọ́ sórí ètò. Tẹ́ bá ti dáńlóòdù application yìí, ẹ máa rí lórí podcast. Ẹ máa rí àwọn ètò tí a ti ṣe ń bẹ̀. Ẹ tún lè tún gbọ́. Ẹ káàbọ̀ sórí ètò. Ó ti dákẹ́ o. Ọ̀pọ̀ yín wo pé ta ló kọrin Bobby Benson ní Bobby Benson. Látòrí Bobby Benson a lọ sórí bracket ó ní yọríyọrí Gloria Shuaib ẹ ṣeun gbósà àwà too much torí ọlá yín náà ni ẹ ṣeun. Olúṣẹ́gun Adéayẹni gómìnà Ondo State lọ́la àwọn èèyàn mọ̀ gómìnà lọ́la nìyẹn Olúṣẹ́gun Adéayẹni ọkọ̀ Fọláṣadé ẹ káàbọ̀ sórí ètò.
say you be my wife. Now the same thing with me, you make my shit go say I do waste my time. Now because I respect you, every night and day I pray for you. Because of you, I fly like butterfly, my love. And this thing make you just say I don't lose my sense, my baby. But nobody can stop me from nobody. I come speak to my love. Aago méjì kọjá ìṣẹ́jú mẹ́wàá. We have 20 minutes to the end of this program. Yes, ẹ káàbọ̀ sórí ètò. Mo ní béèrè, mo fẹ́ béèrè. Àwọn èèyàn kan ò jẹ́ rántí béèrè. Ṣùgbọ́n òòrùn tó ń bẹ lókè, ó táṣọ fọ̀. Màá ní béèrè táwọn ẹ̀jú sórí afẹ́fẹ́. Wọ́n ní àwọn mẹ́ta kan wọ́n lọ. Ẹ má bínú o jàre. Wọ́n láwọn mẹ́ta kan wọ́n ń lọ. Bọ́n ṣe wá ń lọ. Wọ́n wá pàdé àwọn Boko Haram lójú ọ̀nà. Àwọn mẹ́ta ni o. Wọ́n ní bọ́n ṣe ń lọ. Wọ́n pàdé àwọn Boko Haram lọ́nà. Wọ́n ní wọ́n wá gbìyànjú àti sá pamọ́. Felix Ige Ogunmọ́lá, ẹ káàbọ̀ sórí ètò. Ká tó máa bùgá lọ, àwọn mẹ́ta yìí wọ́n ṣe pàdé àwọn Boko Haram tọ́jú wọn tí wọ́n bọ̀ lọ́ọ̀kan. Ọ̀kan nínú wọn ságun orí igi lọ. Ìkan sùn sílẹ̀ ó ṣe bí ẹni tó ti kú. Ìkan sáré kí ojúbọ gbó ó yọ̀dí síta. Ó rò pé òun ti sá pamọ́. Báwọn Boko Haram yìí ṣe dé. Bùgá lélẹ̀. A rí yín o, arábìnrin Ruth Ọláìdé, ẹ káàbọ̀. Felix Ogunmọ́lá àti àwọn Dayọ̀ Agboola Fast Club odò ọ̀nà, ẹ káàbọ̀ sórí ètò. Bùgá ló ń lọ lọ́wọ́. Jesse King Bùgá. Mo ní àwọn mẹ́ta yìí, ìkan ságorí igi, ìkan sùn sílẹ̀ ó ṣe bí ẹni tó ti kú, ìkan sáré kí ojúbọnú gbó inú fúláwà ó yọ̀dí síta. Ìgbà táwọn Boko Haram débẹ̀, wọ́n rí eléyìí tó kú sílẹ̀, wọ́n wò pé eléyìí ti kú, kò yẹ ká ṣe gangan fún wọn, ẹ máa lọ. Wọ́n rí eléyìí tó yọ ìdí síta, wọ́n yẹ ṣá aládàáni dì nìyẹn. Bam! Bóyá wà nílẹ̀ báyìí, bóyá ṣubúlẹ̀ wọ́n rẹ̀ sí ní ṣá. Yìí tó wà nílẹ̀, wọ́n ní ẹjọ́ ẹ má jẹ́ kí ẹ̀jẹ̀ ó ta sẹ́mi lára o. Ó nìkan yá nìkan ẹ̀pá ẹ má jẹ́ kí ẹ̀jẹ̀ ó ta sẹ́mi lára. Wọ́n yẹ kí òun náà mọ́lẹ̀ nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní ṣá. Bàtà ṣáà méjì tí wọ́n fẹ́ máa lọ,
yìí tó wà lórí igi ló ní àṣọdẹ̀ ni wọ́n àti ẹ̀rẹ́ mi ni mo wà lórí igi ó kọjá be careful. èyí tó wà lórí igi ni fẹnu ẹ̀ sọ ohun tó wù ú kẹ́bàáyé sọ ló jẹ ẹ dákun ìbéèrè wa ni pé nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ta ló gọ̀ jù ẹni tó gọ̀ jù ni mo fẹ́ mọ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí o ẹ jọ ẹ jẹ́ rí ìdáhùn yín abẹ́mẹ́ tó gọ̀ jù náà mẹ́tẹ̀ẹ̀ta ṣé èyí tó wà lórí igi ni àbẹ́lẹ̀ èyí tó sùn sílẹ̀ àbẹ́lẹ̀ èyí tó kọjú bọnú gbó ẹ jẹ́ àmẹ́ tó gọ̀ jù. Káyọ̀dé Samuel ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tá a sọ náà ni pé àwọn mẹ́ta ìkan gugi ìkan sùn sílẹ̀ ìkan kí ó yọ̀dí síta ẹgbọ́n ta ló gọ̀ jù nínú àwọn mẹ́ta Felix Ige Ògúnmọ́lá ó ní eléyìí tó yọ̀dí síta ni o ẹ sọ kí ni reason tó fi jẹ́ pé òun ló gọ̀ jù. arábìnrin Mary Animashaun ẹ mọ̀mọ́ káàbọ̀ sórí ètò ìyá àbèjì Sisi Oge Baltimore ẹ káàbọ̀ sórí ètò ṣọwọ́nyá lẹ́tò tó ń lọ lọ́wọ́ lórí Dayo Agbọ́lá rédíò ẹ káàbọ̀ sórí ètò a mọ̀ pé a ní ìṣẹ́jú méjìlá kó tó di pé tòun lọ màá tún béèrè yẹn lẹ́ẹ̀kan sí àwọn Boko Haram wọ́n lèèyàn mẹ́ta ìkan ságo orí igi ìkan sùn sílẹ̀ ìkan kí ojúbọnú gbó yọ̀dí síta ìgbà tán débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ tó kojú bọnú gbó tó yọ̀dí síta wọ́n bẹ ládàá wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣá èyí tó wà nílẹ̀ ní ẹjọ́ o ẹ má kẹ́kẹ́ jẹ́ o ta sí mi lára èyí tó wà lórí igi nígbà tí wọ́n máa lọ ó ní àwọn ọ̀dẹ̀ àṣẹwọ̀n rí mi àwa ní ta ló gọ̀ jù nínú àwọn mẹ́ẹ̀ta agọ̀gọ̀ jù ẹjẹ́ àmọ́. orin lárákùnrin yìí kọ́ o Jesse King ẹ̀yin tẹ́ ẹ lọ study music Káyọ̀dé Samuel Felix Ige Abraham gbogbo yín tẹ́ ẹ lọ study music ẹ̀rí pẹ́ṣẹ́ lárákùnrin ṣe ẹgbọ́n modulation kí náà polúkọ modulation eléyìí. Bùgá lẹgbọ́n yẹn Bùgá Ọ̀làdó ní kí n sọ fún ọ pé mi ò ṣe mọ́ bọ̀dá orin tó kọ lánàá fún wọn lélẹ́yìí ẹ bá gbọ́. Ọ̀làdó ó ní bọ̀dá rọra ṣe. Felix Ige Ògúnmọ́lá ó ní eré tó yọ̀dí síta Ruth Ọláìdé Adéjùmọ̀ ó nítorí kíní o ẹ bá wa fi ẹ̀rí sí nídìí ẹ jẹ́ àmọ́ ìdí tó yẹ jẹ́ pé àwọn náà gọ̀ jù.
Orlando ọwọ́ ó ní bọ̀dá rọra ṣe léṣe yé ṣe má fagbára mú mi bọ̀dá kò ní wálé ẹ mọ́tò má fagbára mú mi. Ebenezer Obey ó ní ẹjẹ́ àbíbà fọ́ba Elédùmarè a ní ìṣẹ́jú mẹ́jọ sí lórí ètò yìí. Ó yá. Ìbàfẹ́lẹ́dùmarè tó dá wa sí tó jẹ́ ká máa gbọ́ra wa tó jẹ́ máa wora wa ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di ẹ káàbọ̀ sórí ètò a sì ní ìṣẹ́jú mẹ́jọ kétò yóò tó lọ ṣọwọ́ yá lẹ́tò tó lọ láti Dayọ̀ Agbọ́lá rédíò lẹ́nu ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí níparí oṣù ó máa di Dayọ̀ Agbọ́lá rédíò and television ètò yẹn ń lọ lọ́wọ́ ẹ ó máa wò wá live lórí YouTube straight away bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ rédíò náà ọlá yín náà ni àtọ́lá Ọlọ́run. Ṣíjúadé Abíọ́dún Olúwajẹ́nà ẹ mà káàbọ̀ sórí ètò sórí ètò ṣọwọ́ ń yá lẹ́tò tó ń lọ lọ́wọ́ láti iléeṣẹ́ rédíò Dayọ̀ Agbọ́lá àlejò kan dé bá mi o àyànfẹ́ Agbọ́lá wá ṣe háì sáwọn èèyàn wa nílé. Àyànfẹ́ sọ fún yín pé hi o say hi. Ó ní hi Àyànfẹ́ Agbọ́lá ló kí yín yẹn o ẹ̀yin tẹ́ mọ̀ ń gbà tó kéré ọbọ̀ ti di nílá ẹgbẹ́ helicopter wá ẹgbẹ́ aeroplane wá àwọn ò gbáṣú o ṣé ẹ ti gbọ́ Orlando ló tún gbà lẹ́nu Ebenezer Obey o àwọn méjèèjì ṣáà ń gbà lẹ́nu ara wọn ni ó mọ̀ wá ga o
ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró. Orlando ọwọ́ ó ní ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró. Ó kù ìṣẹ́jú mẹ́rin ká mú ètò yìí wá sí parí. Ẹ ṣeun tẹ́ ẹ jẹ́ ìwà látàárọ̀. Adéníkẹ́ Ajíbádé Abóríṣàdé ẹni bomi ìṣọwọ́ obóúnjẹ. Aya Tóyìn ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. Mọ́mì Victor, Mọ́mì Stella ẹ káàbọ̀ sórí ètò.